Gbogbo ọmọ Yorùbá mo rí fídíò yìí sẹ́yìn náà ti rí. Ẹ pé àwọn ìpàdé. Ẹ jẹ́ kí Aláàfin mọ nǹkan tó tọ́ sí tó jẹ́ ti tiẹ̀, nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ kó mọ nǹkan tó tọ́ sí, nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Kí ọba Ifẹ̀ pàṣẹ, kí Aláàfin Ọ̀yọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀. Ìtìjú gbogbo Yorùbá ni. Èyí ń jẹ́ kó yé wa wípé a ò lólórí nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé wa wípé a ò gbà fúnra wa nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé gbogbo ayé wípé gbogbo àkànṣe bó ṣe wùn wá ni, wípé a ò lẹ́kọ̀ọ́. Bó ṣe rí lójú mi nìyẹn. A ò lólórí. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nífẹ̀ẹ́, ẹ̀yin àgbààgbà tẹ́ wà lọ́yọ̀ọ́, ẹ pè pàdé àpérò. Nǹkan tẹ́ bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ojú ń tì mí. Mi ò kì í sọmọ Ọ̀yọ́ o. Mi ò dẹ̀ kì í sọmọ Ifẹ̀. But ọmọ Yorùbá ni mí. Ọ̀rọ̀ nípa Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ní Aláàfin Ọ̀yọ́ láwọn fún Ọọ̀ni Ifẹ̀ ní 48 hours. Àwa ti ń rí oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ káàkiri nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká yànnàná ọ̀rọ̀ yìí kó má di pé à ń fi gbá kan bọ̀ kan nù. Yorùbá land, tí wọ́n bá sọ̀rọ̀ nípa Yorùbá land, ẹni tó ní Aláàfin Ọ̀yọ́ ni gbogbo èèyàn ló mọ̀, kò rújú. Kí ló dé tẹ́yìn èèyàn tẹ́ máa da nǹkan mọ́ra wọn náà tẹ́ sàfẹ́ dá wàhálà lẹ̀? Tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá tí wọ́n bá fẹ́ fi èèyàn jẹ oyè, wọ́n lè fi ohun tọ̀hún jẹ Àgbákin Oòduà, Àgbákin àwọn nǹkan tó tẹ̀ Àgbákin Ilé Ifẹ̀. Oyè wọn ò papọ̀ mọ́ra wọn. Aláàfin Ọ̀yọ́ nìkan, gbogbo àwọn kan tó ń sọ pé ṣé Aláàfin Ọ̀yọ́ nìkan ló ń rúlu, ẹ dákun sí Aláàfin Ọ̀yọ́ kúrò Aláàfin Ọ̀yọ́ ni. Gbogbo ìtàn tẹ́ ń parẹ́ tẹ́ ń try láti compromise ìtàn ilẹ̀ Yorùbá kò yẹ kó lè rí bẹ́ẹ̀ o. Aláàfin Ọ̀yọ́ ni wọ́n fi yàn jẹ nílẹ̀ Yorùbá, and then nígbà tí Ọ̀yọ́ àti Ọ̀ṣun tí wọ́n fi jọ wà papọ̀ tó jẹ́ pé Ọ̀yọ́ state ni wọ́n ń jẹ́, wáyé tí a fi máa jẹ́ Ifẹ̀ state ńgbà yẹn, ẹ dá wa lóhùn. Wáyé tá a fi máa jẹ́ Ifẹ̀ state tó fi jẹ́ pé Ọ̀yọ́ state là ń jẹ́ àti Ifẹ̀ náà àti gbogbo ẹ̀. Gbogbo wa la mọ̀ pé nílẹ̀ Yorùbá inú àwọn alágbára ọba òun ni Aláàfin Ọ̀yọ́ wà. A sọ pé báwo ni ti ọba Ọọ̀ni Ifẹ̀ ṣe jẹ́. Àmọ́ ẹ má jẹ́ ká máa mú mọ́ra wọn. Oyè Oòduà àbóyè Ilé Ifẹ̀, ó ní Ọọ̀ni Ifẹ̀ máa ń fa àwọn èèyàn jẹ ọba Ọọ̀ni Ifẹ̀. Àmọ́ tó bá ti ń di oyè tó jọmọ́ Yorùbá land, ẹ̀yin dẹ̀ sọ pé kíní ẹ jẹ́ wọn lọ ilé ẹjọ́ kẹ́ wá wò tí wọn bá ní sọ fún bàbá pé bàbá ò lẹ́tọ̀ọ́. Kí ló dé tẹ́ rí nǹkan lẹ̀? Ṣé ẹ dákun kí n mọ̀ túmọ̀ tẹ́ ẹ̀ ń ṣe hùn? Ṣé ẹ fẹ́ sọ Aláàfin Ọ̀yọ́ di ọmọ abẹ́ Ọọ̀ni Ifẹ̀ ni? Because I understand. Ọọ̀ni Ifẹ̀ ń pàṣẹ láyé rẹ̀, Aláàfin Ọ̀yọ́ ń pàṣẹ láyé rẹ̀. Ọmọ Yorùbá ẹ̀ mórí ọlọ́ba ń gbọ́. Pẹ̀lú gbogbo oore tí Aláàfin Ọ̀yọ́ táwọn àwọn ọmọ Aláàfin àtàwọn Aláàfin àná tí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ kó gún kó lẹ̀ Yorùbá lọ, ní tẹ́ fi ń san fún wọn nu. Ẹ mọye ìlú tí wọ́n dálẹ̀ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá ṣe mọ́. Àmọ́ torí ìjẹkújẹ àti ìtàn tẹ́ sáfẹ́ fi tàn tiyín náà ẹ fẹ́ gbé wọlé káwọn èèyàn lè bá àrípọ̀ jọra wọn, àwọn ìwà wèrè tẹ́ ń wù káàkiri ayé. Aláàfin Ọ̀yọ́ ló ní oyè Yorùbá land. Ẹni oyè tó bá ti ní í ṣe pẹ̀lú Yorùbá land, Aláàfin Ọ̀yọ́ ló ní. Ibi tá ti mọ̀ ta ló lórí, ta lọ̀gá, ta lọmọ sẹ́nu. Ẹ máa jẹ́ oyè Oòduà lọ́dọ̀ tí yín Oòduà kú ní. Ẹ jẹ́ kí ọmọ Ọ̀rànmíyàn máa jẹ́ Aláàfin Ọ̀yọ́ rẹ̀ lọ, ó sì máa jẹ́ Yorùbá land rẹ̀ lọ. Kún kálukú wa mú. Kí ló dé tẹ́ ń rí sọ́dọ̀ rẹ̀? Ó di yóò tá Aláàfin Ọ̀yọ́ fìyàn jẹ́ Oòduà kínní kan àbí tó fìyàn joyè Ilé Ifẹ̀. Ẹ má bá Aláàfin Ọ̀yọ́ fa nǹkan tí ó bá yẹ kẹfà. Ẹ̀yin sọ pé ẹ̀yin lọ̀gá, ẹ̀yin lẹ rán Aláàfin Ọ̀yọ́. Ṣé ẹ jẹ́ Aláàfin Ọ̀yọ́ máa mú ipò rẹ̀, ẹ̀yin náà máa mú ipò yín, ẹ máa pàṣẹ. Kí ló dé tẹ́ ń cross boundary o? Ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. Ẹ make sure kẹ́ share fídíò yìí dáadáa, ẹ share rẹ̀ kó dọ́dọ̀ wọn. Ìwọ tó bá fẹ́ bú mi, sáà mọ̀ bó ṣe bú mi. Torí tó bá bú mi tí ó bá tẹ́ mi lọ́rùn, bàbá rẹ ní gbèsè pé àti ìyá rẹ̀.